Good morning. Yeah. Yorubawuyi, I'm back again. I'm back again. Baba Akadisky, ẹ bá mi hashtag yìí, Akadisky. Baba Akadisky, ẹ bá mi hashtag wọn. Ó ga o, Baba Isha. You are just against Yoruba agitation. Ẹ ṣe ẹ̀yin pé ẹ bá mi hashtag Baba Akadisky. Baba Akadisky is just against Yoruba agitation. Baba kí ló ń ṣẹlẹ̀ now? Baba Akadisky kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ṣé wọ́n yẹn ń pa àwọn èèyàn? Ṣé ó dáa ni? Baba Akadisky ṣé nǹkan tẹ́ ń sọ yẹn ṣé ó dáa? Àwọn tó ń agitate fún Yorùbá náà tó fẹ́ gba àwọn èèyàn ló kó ẹrú. Ẹ ń fún ọ lóhùn. Ẹni tẹ́ni ọmọ ológun ọlọ́mọdọ̀ ló ń ṣe. Okay, ṣé tí Nàìjíríà bá dáa ni? Ṣé tẹ́ni ọmọ ológun ó máa lọ ṣe ọmọ ọ̀dọ̀ ní Egypt tàbí Israel bí wọ́n pé òun wà ni? Akadisky ẹ wá ẹgbẹ́gbára sílẹ̀ nà àgbàlagbà yín nà. Ẹgbẹ́ ṣan sílẹ̀ nà kí ló ń ṣẹlẹ̀ gangan? Ẹ̀dẹ̀ ń bú àwọn obìnrin ẹ̀ ń fi wọ́n pa. Bàbá ẹ jọ̀ọ́ o torí tọ́ Ọlọ́run ọba ẹ lọ ṣe mẹ̀dọ̀kẹ́ sí mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ ń bá àwọn Yorùbá agitation lójoojúmọ́ máa bú ẹ máa bú bàbá wọn. Ẹni wọ́n bú àwọn Ọbásanjọ́. Bàbá Ọbásanjọ́ ṣé wọ́n rán yín iṣẹ́ ni? Ṣé àwọn Ọbásanjọ́ rán yín iṣẹ́ pé kẹ́ lọ máa bú àwọn èèyàn ni? Dáyà bá Ọbásanjọ́ máa bú Ọbásanjọ́ ó lè tún padà bí Ọbásanjọ́ náà máa ń bú ọba lẹ́yìn àtẹ̀sí máa ń sẹ́. Àwọn àbáyìí ti ṣẹ̀ wá, wọ́n ti ṣẹlẹ̀ dà wá, a máa bú wọn. A máa bú wọn kó lè bá ṣe nǹkan tó yẹ pé wọ́n máa ṣe nǹkan tá a fẹ́ fún wa. Bàbá wa ni wọ́n tó má lè ti ṣe a máa bú wọn, a máa jójú wọn, a máa tọ́jú wọn mọ́lẹ̀. A máa yẹ kó yé wọn pé ebi ń pa wá, àwọn Fúlàní ń bá wa sùn. Àwọn Fúlàní wọ́n ń fìyà jẹ wá. A máa yẹ kó yé àwọn bàbá wa ni wọ́n. Bàbá wa ni wọ́n máa yẹ kó yé wọn. Bàbá Akadisky ẹ wá ìgbésọ sílẹ̀ o. Ẹ má sọ̀tàn dára, ẹ má sọ títọ́ yín wọn lógo. Àwọn tó ń ṣe Yorùbá agitation wọ́n gbégun sórí àwọn gbégun kọ egun lọ. Kí ni tó ṣẹlẹ̀ gangan? Ṣẹ́gun ò sí Nàìjíríà tẹ́lẹ̀ ni. Ṣé àwọn Ọbásanjọ́ rán yín níṣẹ́ ni? Ókè gbà táwọn Fúlàní wọ ìgàngán jọ yẹn. Ṣé wọn ò lé ba gàngán kò sáré kàbàkàbà ni? Ṣé Fúlàní máa rúgbó ni? Ṣé àwọn Fúlàní ṣé wọn ò lé ba gàngán? Ṣé ba gàngán ò sáré ni? Ṣé kò jádélẹ̀ kò sá lọ ni? Ṣé wọn ò jólé ọba ni? Bàbá Olúfàlà ìgbà táwọn Fúlàní wo oko wọn. Ṣé bàbá Olúfàlà rè kò sáré ni? Ṣé kò ń ṣe ìgbàlẹ̀ Yorùbá ni? Tó fi pa security tó ń gé àti ẹ̀ lọ. Baba Akadisky kan wẹ̀ kan fohùn lẹ̀ fáwọn tó ń ṣe agitation. Ẹ máa sọ̀tàn ìyá ẹ máa sọ̀tàn bàbá wọn, ẹ máa sọ story wọn. Story wọn lẹ́fẹ̀ẹ́ sọ pé kọ́tẹ́ bàtà ṣẹ́wó ni wọ́n. Obìnrin wo ni wọn kì í fọ̀? Ṣẹ́yìn náà ń bóbìnrin sùn ni. Akadisky ẹ̀wẹ̀ gbáragbára sílẹ̀ Yorubawuyi ló ń sọ̀rọ̀ èmi ò ní kó má gbé fídíò tèmi wá bá yín o. Èmi ò ní kó má ta sí èmi má ta sí roughly ni. Akadisky ẹgbẹ́ ṣan sílẹ̀ náà ṣé bí ìyá ṣe ń jà àwọn èèyàn nílùú iṣó dà ni. Yorùbá nation náà ẹ ti rí. Kọ́pù lémi Yorùbá nation, aṣọ lémi Yorùbá nation, bàtẹ́sẹ̀ mi ṣe ti rí. Yorùbá nation, everything customize Yorùbá nation. Anywhere I go in America, ọmọkùnrin Yorùbá ló dé. I'm proud to be a Yorùbá woman. You see? Proud to be a Yorùbá. Àbáyé wa proud of ìlú yín náà. Ṣé wọ́n lẹ́yìn náà kúrò, wọ́n yẹ láwa kúrò lé. Táwọn wá ń ṣàtìpó, táwọn ń ṣọmọ ọ̀dọ́ níbi táwọn ń ṣẹrú. Títà ni ọmọ ológo ń ṣẹrú. Tí lára ń ṣẹrú tó ń fọlẹ̀, tẹ́mi ń ṣọmọ ọ̀dọ̀. Táwọn gbà tó ń agitate fún Yorùbá nation, ṣùgbọ́n àwọn tó ń ṣọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó. Bẹ́ẹ̀ náà lẹ́yìn náà kò lè gbà kan lẹ́yìn náà ti ṣọmọ ọ̀dọ̀ rí náà. Ṣé ẹ ti ṣọmọ ọ̀dọ̀ rí kó tó pẹ́ pẹ̀lú òyìnbó bá easy ni ẹ padà sílẹ̀ náà. Ìbẹ́ ti wà ń lé sẹ́ẹ̀ nígbà tẹ́ tún ṣe. Ẹ gbé ṣan sílẹ̀ náà ṣé ẹ fẹ́ káwọn ẹ fẹ́ máa fẹ́ yàn ní setback ni. I dey cite you my personal person but I dey vex for this baba wey dey sing the Akadisky. He no mention my name o but me I go come out. Baba Akadisky Yorubawuyi ló ń sọ̀rọ̀ ẹ ṣáà fèsì yẹn ìjọ torí tọ́ Ọlọ́run ọba èmi ò fẹ́ ta sí yín. Bẹ́ẹ̀ pé àwọn tẹ̀ ń bá sọ pé máa tú àṣírí wọn ẹ máa sọ àṣírí ìyá wọn ẹ máa sọ àṣírí bàbá wọn kí lẹ fẹ́ sọ lórí wọn obìnrin náà ẹ máa sọ pé wọ́n ń dó wọn ẹ ṣojú bẹ́ẹ̀ yẹn lọ ní lẹ́yìn yẹn ń kọ́ ẹ lọ wá àṣírí tèmi náà kẹ lọ sọ o wo àṣírí tèmi ò tẹ̀ ṣe tú wo ó dọ̀tí bàjẹ́ àwọn tẹ bá ti ju 1 báyìí máa fún yín 20 ni trust me tani ò sí skeleton nínú kọ́ńbọ̀dù ẹ̀ náà ẹ kàn dé wá síta kàn dé ń bú àwọn obìnrin tó ń agitate ẹni wọ́n bú àbọ̀ Ọbásanjọ́ tí Fúlàní bá wọ kọ́ Ọbásanjọ́ tó pàdé wọn nílé àbọ̀ Ọbásanjọ́ ni wọ́n táwọn dára tí wọ́n ń sọ yìí wọ́n bú Gani Adams tí wọ́n gbà tó bu àǹsọ̀ èmi gan
èmi ò tí mi tí rí kidnap fún bàbá Gani Adams ni mo máa bú bàbá Gani Adams a máa jọjú gbogbo ogun la máa bú àbọ̀ Aláàfin Ọ̀yọ́ náà bàbá Aláàfin Ọ̀yọ́ bóyá pé òní bóyá dàgbà tó yẹn ṣàbọ̀ Aláàfin Ọ̀yọ́ ni bàbá tó máa bọ́ tó máa ẹ̀yin ọmọ yìí bàbá mọ̀ pé nǹkan tó wà nílẹ̀ bàbá mọ̀ pé orí wa à ń para bàbá mọ̀ pé inú ń bí wa bàbá mọ̀ pé inú ń bí everybody ó kẹ̀kẹ́ Aláàfin wa bọ̀ tà sí pé ń ṣépè fún gbogbo yín ni kọ́ ṣẹ́ náà Àfọ̀njá ò ṣépè ní déjọ́ kìíní àná àbí àwọn olè ní pé nìkan ṣépè àkó yẹn jẹ mọ́ yẹn ti gbé ẹ̀rọ ayé wọn ṣépè òjò kí ni ayé yẹn ti kọjá wáyé gbogbo yẹn ti kọjá àkógbò yẹn jẹ mọ́ ẹ má gbé wèrè wá fún wa kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀dẹ̀ fún àwọn ladies yẹn lóhùn ẹ máa tó àṣìkè máa ta ṣé bá yẹn pa àwọn èèyàn nílùú ẹ̀ ṣé ó tẹ́ yín lọ́rùn ṣé ọba gangan kì í ṣarúgbó ṣé kò yà àgbà táwọn Fúlàní wọlé ni àbá yà náà àbá sáré wọn ti bọ́ sórí iṣẹ́ àìbí bàbá yẹn ṣe ń gbọ̀n ṣé Fúlàní dey look person face Fúlàní mọ̀ pa arúgbó nìyẹn ṣé Fúlàní dey look people face Fúlàní no dey care àwọn àbáyà àfẹ́ kí wọ́n pa wọ́n àfẹ́ káwọn Fúlàní yẹn bá Fúlàní ṣe ń bá àwọn bàbá wa tí wọ́n lọ ń nà wọ́n mọ́kọ tí wọ́n kàn ń mú lẹ́sà bàbá tó kàn ń fa bàbá pa ó dùn wá tá bá bá àwọn àbáyà we care for them ok à ń bú àwọn ọlọ́pàá ṣé à care fáwọn ọlọ́pàá ni à ń bú àwọn ọlọ́pàá à ń bú àwọn sójà à ń bú àwọn àmì ṣé àkọ́wọ́ pé à care fún we love them ọ̀nà tí wọ́n bá sùn tí ló máa ń ja upá jù ẹni tí yẹn bá like lèyàn máa ta sí bẹ́ẹ̀ tó pa like àwọn báyà ṣe ń ta sí wọn à ń bá wọn pọ̀ á jẹ́ kó yé wọn pé bí ìlú ṣe ń lọ yóò tẹ́ wa lọ́rùn à like ẹ̀ àwa tá wà lóko à lè wálé ó kà àwọn tán wà nílé wọ́n fipá bá wọn sùn ó kà àwọn kan wá bọ̀ tá ń sìn ọmọ yín gan tó bá béèrè owó lọ́wọ́ yín lénìí tó béèrè owó lọ́la tó béèrè anything lọ́wọ́ yín tí ẹ̀ tètè fún á jọsẹ̀ mọ́lẹ̀ wọ́n ní wọ́n yín nìṣó o lè bú àgbà tó bá ti jọsẹ̀ mọ́lẹ̀ yẹn ó ti bú yín nìyẹn ṣé máa wá pa ni àbí máa ṣe pé kò ń ṣọmọ yín mọ́ à ń bú Ọbásanjọ́ à ń bú Gani Adams a máa bú Gani Adams náà táwa Gani Adams kò fẹ́ kó bùn kò ní jàre Ọ̀nà Kakanfò tí Ọbásanjọ́ fẹ́ kó bùn kò ní jẹ́ olórí ilẹ̀ Yorùbá àwọn Afẹ́nifẹ́re a máa bú wọn a máa bú Ọọ̀ni a máa bú Àkárìgbò a máa bú Tinubu a máa bú everybody a máa bú gbogbo àwọn àbáyé a máa bú wọn wọn tàbí ní rí wọn bú wọn Ọlọ́run ò ní jẹ́ kán rí Akadisky ẹlọ́pọ̀ yẹn kalẹ̀ wọn tàbí ní lè bú àwọn àbáyé mọ́ Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n rí because tọ́ba nípa wọn bá tún padà jáde wípé a ti support Yorùbá nation o a gba Yorùbá nation a tún bá tún bú wọn yes a máa bú wọn tó pa nífẹ̀ẹ́ wọn ni ó kẹ̀bà tó lọ sí gangan nísìn tó lọ sí ọba gangan méré ṣe àwọn Yorùbá agitators yìí náà àwọn Sunday Igboho náà àwọn náà padà tún lọ sí gangan ṣé Fúlàní mọ̀ pé èèyàn kan ọba ni wọ́n bá ti wá sọ̀rọ̀ ẹ bọ́ta ẹ máa bú àwọn ẹ bọ́ta tí wọ́n ti ń bú àwọn èèyàn pé mi ò ta sí yín bẹ́ẹ̀ kọ́ máa ṣàṣírí àwọn tó ń ṣe agitation yẹn bàbá look face o and ẹ má sọ anything bàbá mi kó tó kó lọ́mọ àfọ̀hún bàbá mi máa sọ kíní kan bàbá mi ní ọkùnrin ó máa wọṣọ ó máa dé ṣòkòtò bàbá mi ní obìnrin máa wọṣọ ó máa ró ìró ni kí obìnrin tó rìn 2 miles kó tó rìn 6 inches ẹ mọ ìgbà tó máa tú rẹ̀ ó máa túró bàbá mi ní ọkùnrin tó máa dé ṣòkòtò yẹn tó ń sọ ni pé ìlú yóò ní tú bàbá mi ní obìnrin máa tú rẹ̀ ó máa túró ni pé tó bá lè tú kó tú tó bá lè dàrú kó dàrú tẹ́ bá gbé wá pẹ̀lú tú àṣírí pẹ̀lú sí pé àṣírí ẹnìkan bẹ́ẹ̀ tú àṣírí ẹnìkan àwọn tó tá àṣírí wọn yìí wọn kò sí kí náà ṣe pamọ́ ṣọ́ pààyàn pamọ́ ni ṣọ́ọ̀ṣì ẹni tí pamọ́ ni pátákó lè wà ní ẹni sọ pé wọ́n ń ṣọmọ ọ̀dọ̀ bàbá kò yẹ kó tọ́ sí ilé ẹni pé àwọn ladies tó ń ṣe agitation ìpá ọmọ ọ̀dọ̀ ni wọ́n ń ṣe nílùú òyìnbó ṣó tẹ̀yìn náà báyìí ṣọmọ ọmọ ọ̀dọ̀ lèmi ń ṣe ṣe fẹ́ gbọ́ ọmọ ọ̀dọ̀ ni mò ń ṣe kí n ṣe ọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó ó pè mí ju kí n ṣe báńkà Nàìjíríà lọ èrò ní báńkà ń gbà 500 naira ní $1 wọ́n bu ṣáni bú MC olóòmù àwọn bú MC máa jọjú ẹ̀ tábà dàpọ̀ tábà dàrú kò ní tútò ẹ jẹ́ ká dàrú ká dàpọ̀ ká tútò so dẹ́tí wọ́n ṣe ẹsẹ̀ fẹ́ máa fún àwọn ladies and step back pé à mi ìfẹ́ stop rẹ́ kí ẹnìkan wá tó àṣírí mi bàbá kò sí ẹni tí ò láṣírí kò sí ẹni tí ò ní pass tó bá rí Yorùbawuyi yẹn ní àmúlẹ́kì fún Yorùbawuyi yẹn ó fine ó máa ń sọ̀rọ̀ dáadáa bàbá tẹ́bá ibi tí mo ti ń display bàbá yẹn ní dúró títí ajé
ajé mo sọ fún yín tí máa fẹ́ kírun sí máa kírun mi normally máa kírun máa ṣàdúrà máa ṣe gbogbo ẹ̀ gbogbo wa la ní pass kò sẹ́ni tí ò ní ẹ̀yin náà ní pass bàbá ó jẹ́ kí Nàìjíríà máa irritate yín ó jẹ́ kí Nàìjíríà máa bí yín nínú ó jẹ́ kí máa pẹ́ tí lọ dààmú nílùú òyìnbó ẹ padà wá sí Nàìjíríà náà ẹ padà wá ń ṣe Facebook sọ̀rọ̀ lórí nínú mọ́tò ìsìlẹ̀ kẹsàn-án nínú mọ́tò ọkẹsàn-án ní bí àpalọ̀ àbóyẹ kó yí Nàìjíríà máa tì yín lójú. Are you not ashamed of calling yourself a Nigerian? bí ìlú yẹn ṣe ń lọ ẹ wá ni wọ́n bú àwọn àbá kan a máa bú wọn o wà láìbí láìlẹ̀ a máa bú wọn Ìbà Gani Adams tó bá fẹ́ kán bú kó má jẹ ìgbà Aláàfin Ọ̀yọ́ tó bá fẹ́ kán bú àwọn kó má jẹ ọba wọ́n ti jẹ́ máa bú wọn wọ́n ní tọmọdé bá pa eku ó máa da jẹ tọmọdé bá pa ẹja ó máa da jẹ tó bá ti parọ́ gidigba ó máa gbé wá bàbá ẹ̀ lé ni àwọn bàbá yìí náà wà náà máa gbé wá bá wọn kán dìde kó gbà wá ni ebútà ń bú wọn kán dìde kí wọ́n rí sí ọ̀rọ̀ wa ni kí wọ́n dìde kán gbà lọ́wọ́ Fúlàní àjogún kó yìí máa fi tipátipá bá wa sùn kó yìí máa fi tipátipá pa wá lóko kí wọ́n dìde kí wọ́n gba ilẹ̀ Yorùbá nation fún wa kí wọ́n dìde kí wọ́n gba ilẹ̀ Yorùbá nation kó gbà fún wa ni káyé ṣẹ́rú Fúlàní káyé ṣẹ́rú nílùú òyìnbó ẹ̀kọ́ ń bọ́ sí ẹ̀kọ́ dára yẹn tó yẹ pé ọmọ ọ̀dọ̀ ló ń ṣe ń lo òyìnbó I'm fucking what baba ó ṣe ọmọdé nínú òyìnbó and then tẹ́ndí ọmọ ológo ẹ̀yìn Ẹsábọ̀dù ewé ló wà ayé tẹ́lẹ̀ àbí ìyá Ẹsábọ̀dù ewé ló wà ayé tẹ́lẹ̀ Ẹsábọ̀dù padà lé kó lẹ́yìn and so fucking what ó bá wà lẹ́yìn Ẹsábọ̀dù tẹ́ pé kò sí lẹ́yìn Ẹsábọ̀dù mọ́ àwọn àtẹnu máa ń jà ọkọ àti àwọn tẹ́jọ́ ń gbà sí fúnra yín tó bá ṣẹlẹ̀ máa fira yín sílẹ̀ ó ké sí Yorùbá Ìgbò àti Haúsá ní tìbá àjọ ń gbé pọ̀ tẹ́lẹ̀ ni ó ti ṣẹlẹ̀ nípa àbá wọn gbé pọ̀ mọ́ and so fucking what ẹnìkan ṣe ọmọ ọ̀dọ̀ ẹnìkan ṣe kinní kan ẹnìkan wà lẹ́yìn ní kinní kan wọ́n ti ṣépè fẹ́ nìkan ìpè owó lẹ́ńṣẹ́ ṣépè ìjà Nàìjíríà yẹn tẹ́lẹ̀ ni àbá ẹ stop ẹ o àbá Akadisky ẹ stop ẹ ẹ stop ẹ kí ló ń ṣe yín kí ni nǹkan tó ń ṣe yín àbá ẹ wá ẹ má ìka jojú yín o believe me ẹ má ìka jojú yín don't mind I'm mind baba ẹ lè set wa back now kí ló ń ṣe yín ẹ ní sùúrù now ẹ̀yin lẹ lọ síwájú ẹ̀yin lẹ lọ sẹ́yìn but anything about Yorùbá nation agitation you will just come out that's why dismantle everything and dismantle our efforts wa ẹ kò máa sọ̀rọ̀ anyhow ṣé Fúlàní máa rúgbó ni ọba Ifọ̀n ṣé èmi àti ọba Ifọ̀n lẹ́gbẹ́ ni Fúlàní pọ̀ ọba Ifọ̀n náà ọba wa ni you think we are happy as he was killed we are not happy baba Yorùbá kò sí bá ṣe lè jà tó a kì í fi àwọn àgbàlagbà wa a kì í fi ṣeré a máa bá wọn wí fún ara wa a máa bú wọn a máa sọ̀rọ̀ sí wọn Akadisky is on live show now people should go and tag him tell him Yorubawuyi is out for him go and tag him tell him Yorubawuyi is out for him ebi ò kí ṣe dára mi kí ṣe tẹ́ni ọmọ ológo kí ló ṣẹlẹ̀ gangan ẹ máa tó àṣìgò kí àṣìgò tó wà lọ́wọ́ yín pátápátá ìwọ̀n tó pẹ̀ tí ẹ̀yìn àti wọ́n ti jọ wà rí and then and so fucking what ilẹ̀kùn lóbìnrin wọ́n ṣí sínú ilé wọ́n ṣí síta ni so dábàá kan sọ́ni pé aṣẹ́wó ni iṣẹ́ dọ̀tí ẹ̀sìn pé iṣẹ́ dọ̀tí lè yan ṣe lamẹ́ríkà is that enough evidence for you baba Akadisky that is tẹ́ni ọmọ ológo dára wọ́n ṣiṣẹ́ dọ̀tí lamẹ́ríkà that is enough evidence for you láti sọ pé Yorùbá nation la fẹ́ tẹ́ni ọmọ ológo is a Yorùbá lady dára is a Yorùbá lady Yorùbá nation ni wọ́n agitate fún thank God pé ẹ mọ̀ pé iṣẹ́ ìdọ̀tí iṣẹ́ olóòórùn iṣẹ́ ọmọdọ̀ ni wọ́n ṣe ní Amẹ́ríkà èmi Yorùbawuyi iṣẹ́ olóòórùn ni mo ṣe lamẹ́ríkà iṣẹ́ ọmọdọ̀ ni mo ṣe lamẹ́ríkà yìí that is enough evidence for you láti bọ́sítà pé àwọn ladies tí wọ́n ṣe kínní even wọ́n pọ̀sẹ̀ wọ́n bú Ọbásanjọ́ àbí wọ́n bú anybody you can have their number èèyàn mọ̀ wọ́n pè wá lẹ́yìn náà wọ́n máa pè wá lẹ́yìn ọmọ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn mọ̀ ẹ ń ṣe lọ ẹ bá má ṣe báyìí bàbá Ọbásanjọ́ tó bá wo fíìmù tó bá wo show dára tó bá show anybody tá a bá ń bú àwọn àbáyọ̀ bẹ́ẹ̀ máa fọwọ́ lẹ́ máa fi wá ṣe ọ máa ń rẹ́rìn ni they laugh at us pé ọmọ àlè làwọn ọmọ yìí a máa bú wọn àṣẹ ní bú wọn kí là ní bú wọn fún Ọbásanjọ́ Àrẹ̀mú Ọbásanjọ́
ẹ bọ́ra owú bàbá rẹ̀ mọ́ máa bú yín ṣé wọn ò bú Jésù ni ẹ wá ẹ gbàgbára sí ẹgbẹ́ ṣan sílẹ̀ ṣé wọn ò bú Jésù ni ànábì mọ́ sàṣàlà wọn ò bú ni káṣe ní bú àwọn yẹn ẹ má don't come for me o Akadisky ẹ má wá o aláì ẹ má lọ rẹ o ẹ má wá fún Yorubawuyi rárá ẹ̀yin náà ẹ fẹ́ gbọ́ lọ́wọ́ àwọn Fúlàní ókè wọ́n ti pẹ́ tí sọ̀rọ̀ fáwọn sọ wọ́n fẹ́ iná wọ́n á fún yín tíntín wọ́n á fún yín chọ́rọ́chọ́rọ́ wọ́n á ní kẹ́ kọ́ntínú ọ̀rọ̀ tẹ̀ ń sẹ́ náà wọ́n á kọ́ntínú ẹ bẹ̀rẹ̀ sí ní jàǹbù ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ àti sùn ni. ṣé àwọn táwọn bíi bàbá trust me tẹ́ bá wò mí látòkè délẹ̀ design and everything tí mo lò owó ló bá dé àtàwọn tó wà ní Nàìjíríà wọn ò rí owó jẹun náà bẹ́ẹ̀ ṣe wà ẹ́ sọ ẹ̀ka máa gba retirement ní ẹbẹ̀ ṣẹ́ Nàìjíríà kó tó pẹ́ sá lọ sílùú òyìnbó tó sá padà wá sílé ṣé kò kẹ́ máa gba éjì yẹn kẹ́ máa gba retirement bàbá Jákàndé mọ́tò bàbá Jákàndé ṣe kalẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ bàbá Jákàndé làwọn ṣe lọ sí skul díẹ̀ tá a lọ bàbá Jákàndé ṣe skul ọkọ̀ housing estate èwo ní Ọbásanjọ́ kọ́ èwo ní Tinubu kọ́ ẹni wọ́n ń bú MC Olúọmọ máa bú MC Olúọmọ àṣẹ níbu kò ṣe bílíọ̀nìà tó tún kò mílíọ̀nìà kí lẹ́ MC ṣe skul wo ló kọ́ hospital wo ló kọ́ a máa bú wọn tó máa dé Yorùbá nation wọ́n máa yẹ kó rí àwọn pé wọ́n máa mọ̀ pé èèyàn máa ń tọ́jú ilé ni wọ́n máa mọ̀ pé tí èèyàn bá wà láàrin tálíkà èèyàn máa help tálíkà ni a máa bú àwọn bàbá Ọbásanjọ́ yìí a máa bú MC a máa bú Koko Zaria a máa bú each and every one of them. Let them know we are suffering and they have to do something about it. Yes, they have to do something about it. Bàbá ẹ jẹ́ sójà. Àwọn àgbà ilé tí níta. Bàbá ẹ wà fọwọ́ lẹ́wọ̀n wá ń wò. You will come inside bàbá mi. Ìyá ń jẹ mí ìdẹ̀ṣẹ́. Bàbá ẹ a máa yanjú ẹ̀. Wọ́n pa bàbá ẹ máa yanjú kí náà ní ṣókè lọ jà fún mi jọ. Ṣé wọ́n lè jà fún wa ni? Tí ẹ bọ́ra owú. Àti bàbá Ọbásanjọ́ náà. A ti mọ bàbá Ọbásanjọ́ débi pé a ṣe máa bú wọn dé pé fúnra náà máa mú báyìí tó máa sùpà àwọn kọ́lẹ́tà sí ẹ̀bọ́gà òwú ní bá dìde lẹ́ni tí Aláàfin bá dìde lẹ́ni tí Ọọ̀ni ọ̀fíìsì bá dìde lẹ́ni àtàwọn prominent people some prominent Yorùbá people tí wọ́n bá dìde lẹ́ni tí wọ́n bá kọ́lẹ́tà sí UN tí wọ́n bá gbé kíní sórí tí wọ́n tẹ̀sán mọ́ a ò ní jagun tí Nàìjíríà máa fi tú tó ní ká kó máa fi lọ nílùú ẹ̀ a ò ní jagun tó ní ká kó máa fi lọ nílùú ẹ̀ bóyá fúra lọ Yorùbá lọ tẹ̀lọ́tọ̀ àwọn Fúlàní kó máa para wọn kó máa gé àwọn jẹ́ńbẹ̀. We don't care about them. But the Bible just don't for one level. He's not saying anything. The Bible don't matter how can you kinikan. Guys, we don't even know his stand. Only if we come out and we still be saying e bi npa so only of if mo pe e bi npa wa. Only of if mo pe won pa wa. Only of if mo pe won ba wa sun. And we right lo soko mo. And he's not doing anything than to come out to say something to just tell us e bi npa àwọn èyàn. The hungry youth are the angry youth. We are hungry. We are angry. When you are hungry, you must be hungry. Àwọn tó ń bọ̀tà náà ṣe lẹ́kì tó gate. Wọ́n tí wọ́n mọ́lé. Àbí wọ́n pa wọ́n. Kẹ́misọ́lá tó lọ ra oògùn fún ìyá ẹ̀. A pregnant lady was kidnapped by Nigerian police, but I will not say was arrested. Was kidnapped by Nigerian police, and they were like, Ojo. Even I saw the video. I was crying. Ojo, I want to know she answers. Oh my God. There's no investigation and she was put into jail. She have to deliver the innocent baby inside prison for goodness sake. Is that the life the lady the child came to this world to live? She will grow up, she will end up hearing about a story that she was giving birth to in the prison. My mom kill her and she will be like, because my mother was sick and I was going to get a drug. Look at the house. See how people yẹn gbé. Ṣé olóyún ọ̀nà ojo tó ń ṣe SARS. Ṣé olóyún máa lọ sun ilé? Assuming that's a civilized country, that lady will have sued the Nigerian government and she have made a lot of money from them. Nothing has been done. She gave birth to her baby in the prison. When she released it, Akadisky, you are not saying anything about that. Akadisky, that is where you have to go. That is what you have to do as an elderly man.
Àgbàlagbà ni yín náà, ẹ máa ti 60 or over 60. As an elderly man, that is where you have to go. That is where you have to say something. That these tormentors, they are tormenting the Yorubas. Akadisky, you can't even talk about our students at the university because you know if we really fans, if we come with your money, if we get to know for you 100,000, you are ready to sell your people. You are ready to sell your people. Do you think that is normal? That is not normal. Trying to sell your people is not normal. If you are coming online to say, even if a 5-minute video, if you are coming online to say something relevant, say something nice, say the truth. Even if it's as bitter as the bitter leaf, even if it's as bitter as anything, try and say the truth. You are the voice of the voiceless. But I don't think I'm gonna do any show again. I did a show this morning. I was like, when I saw your video, I was like, what? You are the voice of the voiceless, for God's sake. If we are coming online to say anything, say the truth. Just say the truth. People are dying in Nigeria. Genocide has been taken out everywhere. They're just genocide is going on in Nigeria. People are being killed. People are being raped. People are being molested, and nothing has been done about it. And instead of you to come out, tell the government what you guys are doing is not good. You are like, MC. Who is MC? Trump, President America, the ex-president of America, President Donald Trump was abused, molested. He was molested. A lot of things was done to Trump, and did he do anything? No. France president was slapped in the public. France president was slapped in the public, and it was like just after see court, 4 months. That guy would have been a dead person, because they would have beat him to death or they shot him to death. Those people, I know about a guy, a Nollywood guy. When I was in Lagos Island, a Nollywood guy, maybe he will be hearing me or will see this video later. But only people who are one share, one share vigilante, then one is to move at the party, and they were gang up. They arrested them. On the boy lost in jail. All lost south. But one of the career Nollywood at Baje. And Nollywood will not even say anything about it. I don't want to write anybody. They want everybody to be down. I want everybody my shubuni. Shubuki table not shame someone. If that's now, Baba Akadisky, because I just alone. Wale gidi goni. E won kan ten so. E ma ta siri tani omo logo. E ma ta siri dara. Gba ton se kini, e ma ta siri won. Baba Akadisky le ma ta siri won e ku die o. Mi fe bu yin be te ba tu asiri won. E wo mi da Yorubawuyi le mi nje e wo oju mi. Yorubawuyi le mi nje. Te ba ti tu asiri won to ke lo bere asiri temi. Pe ojo te ba ti se show. O ma sa obi ti mo gbe. But the man saw pé bí mo gbé bá mo to school. Ká lọ síbẹ̀ ká lọ bèrè ó máa sọ fún yín pé kíní kan ni o, bí wọ́n sọ fún yín pé ológogoro ni o, bí wọ́n sọ fún yín pé olóṣó ni o, bí wọ́n sọ fún yín pé oníkíní kan ni o. Bẹ́tẹ̀ bá wá fún mi, aláì ní jẹ tán. Yoruba nation must stand. Yoruba nation now. We have to be free. We need freedom. I'm a koloko eru Baba Akadisky. Either you like it or not. Either you are being sponsored or you are. I don't even want to know. I don't want to. It don't sponsor me, Baba. I'm going Yoruba nation. The best we gang up on you. I'm a rifi. I'm a kill myself for you. I'm a rifi. Kilo ṣe now. E be àwọn ṣe nje ya ni. Ọmọ kàwé kò rí iṣẹ́ ṣe. Àwọn degree holder wọ́n lọ wa ọ̀kadà. Àwọn bí èmi tí mo ti kàwé gogo mo make owó ni bí àwọn BSc holder wọ́n lọ wa trailer Dangote. Dangote trailer will just run into the crowd and kill many people, and nothing will be done. No justice. Lekki to get massacre. Watching Shelori Motiri justice in Paris.
up nepa ní Nàìjíríà. Akadisky, be careful. Be careful gidi. Ẹ tó bá ní fídíò yìí lọ, ẹ bá mi share sọ́dọ̀ Akadisky, ó wà live show, bẹ́ẹ̀ tó comment sí. Ẹ share bá Akadisky. Ẹ kó yé wọn. Kó gbé ṣan sílẹ̀ o. Gbé ṣan sílẹ̀ o. Tẹ́ni wọn lógo. Ọmọ ọ̀dọ́ ni a ti gbọ́. Ṣé ti gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ? Tẹ́ni ọmọ ológo ló ṣẹlẹ̀ sí Àṣàkẹ́. Ṣebí Dára ló ń ṣọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó. Ilé ògbé Yorubawuyi ó sá wá sílùú òyìnbó. Akadisky rí nǹkan kan sọ sí yẹn. Àwa ò kì í ṣe bàtàn, a kì í ṣe bí. Ṣé ẹ fẹ́ joyè aláròká tẹ́fẹ́ máa rò wá kiri káyè ó ń tàn lọ ọ̀rọ̀ Síkírà. Ọ̀rọ̀ Síkírà ni wọ́n ṣọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó ó tán number 1. Ọ̀rọ̀ Síkírà ni gbogbo ẹ̀ ó máa tán jọ kan. Tílùú wa bá dáa ní ṣọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó. Ẹ gbé ṣan sílẹ̀ o. Ẹ̀yin tèmi má bínú jàre pé èní mo ti ní mo ní bínú. Akadisky ó yẹ kí n máa bínú ni. Ẹ share fídíò mi lẹ́gbẹ̀ẹ́ fún Akadisky. Àwọn náà fẹ́ relevant ni. Ṣé rọ́ mọ́ bàbá ẹ rí gbogbo tó lò ṣe ti rí. Ẹ ní jẹ́ tán o. Gbogbo tó wà ń bẹ̀ designer ni tẹ́tí tọ́rùn. Gbogbo ẹ̀ no be blink na gold. No be blink. Bàbá na iṣẹ́ ọmọdé là ń ṣe nílùú òyìnbó tàfi ń ra gbogbo ẹ̀. Àwọn báńkà wa ní Nàìjíríà wọn ò lè ra tá à ń rà táwọn ọmọdé ń rà nílùú òyìnbó. Ṣé rò bóyá òun wọn ni wọ́n kàwé wọn di báńkà wọ́n máa wọ kọ́kọ́ ṣú káàkiri wọ́n máa ṣiṣẹ́ wọn ní gba sálárì. Dókítà Nàìjíríà máa ṣiṣẹ́ kò ní gba sálárì. Nàìjíríà ni the first country tí mo ti pé magistrate wọ́n strike. Àwọn èèyàn gba wọ́n ṣe àwọn gba sálárì. Àwọn kílò kẹ́dẹ̀ gba 90 billion kíní kan million. Owó ẹ̀kan kówó jẹ ẹ̀ tẹ̀ bọ́tà kẹ́ sọ̀rọ̀ nípa yẹn. Okay, support Yorùbá nation. Ẹ keep ẹnu yín mouth. Tí wọ́n sọ nípa Yorùbá nation, ẹ dákẹ́ ẹnu yín. Ẹ sọ nípa Yorùbá nation nìyẹn, àwa náà pè yín àti ẹ̀ pé irú yín sí Yorùbá nation. Bẹ̀tẹ̀ máa bọ́tà fẹ́ nìkan kọ́ pé ẹ máa ṣe kíní kan fẹ́ nìkan. Ẹ wá o. Ẹ bá wá máa wá yín. Wàláì. Tẹ bá wá, wàláì máa wá yín. Tẹ́ni ọmọ ológo. Ahelu Atuaile you my ọ̀gá. Dara talk show. Òṣàtọ́lá. Koyeki media. Mayegun Gbẹ̀du ẹ bá mi gbogbo àwọn Gbẹ̀du ẹ bá mi kọ́kọ́ gbogbo wọn mo kí gbogbo wọn kúṣẹ́ takuntakun mo kí wọn tó pé ọmọ Almaruf mo kí gbogbo yín tó iṣẹ́ ìlú lẹ̀ ń ṣe iṣẹ́ ìlú gidi gbogbo yín ṣe ọmọ ọkọ dẹ̀ níyín Yorubawuyi mo kíra mi náà gbẹ̀ntàn iṣẹ́ mo kí yín ọmọ ọkọ níyín kò easy àti bọ́tà sọ̀rọ̀ 2 hours 3 hours 4 hours. Mo kí gbogbo yín mo kàn báyìí máa ń pa mi lórí ni mo ṣáà kí gbogbo ẹgbẹ́ tó ń ṣe ètò Ọlọ́run àgbo adélẹ̀ lérí àgbà lọ́wọ́ àwọn ajogun àwọn àbá yẹn máa bú wọn nìṣó ẹ bú wọn ẹ rọ mi sí wọn nídìí a máa bú wọn jẹ́ kí Fúlàní bá wa bú wọn a máa bú wọn jẹ́ kí Fúlàní bá wa pa wọn àwọn afárá máa bú wọn a máa bú wọn àti Fúlàní wọn gàngàn ṣé ọba gàngàn ò sáré ni ẹgbẹ́ tí Fúlàní pọ̀ bá fọ́n kí ló ṣẹlẹ̀ sí i. Ó ti pààyàn náà nothing dey happen. Buhari support àwọn tiẹ̀. Buhari Akadisky tẹ́ bá mọ plan Buhari fún Nàìjíríà. Tẹ́ bá mọ plan Buhari fún ọmọ Yorùbá àti ọmọ Igbo ni. Tẹ́ bá mọ plan Buhari láti wipe away everybody. Ní Nàìjíríà yẹn, wàláhì ní bọ́tà sọ̀kọ́ tẹ́ ń sọ yẹn. Súnmọ́ bí láìlẹ̀ sí Akadisky ní bẹ́ẹ̀ lọ́mọ ṣe bẹ́ẹ̀ bímọ. Táwọn ibà wà ní Nàìjíríà ṣé owó tó yẹ kó ṣé bóyá kó máa live náà live yẹn táwọn ibà wà nílùú òyìnbó ṣé kẹ́yìn wà ní Nàìjíríà káwọn yín wà nílùú òyìnbó tó pé Nàìjíríà is not working tó pé Nàìjíríà will work Mayegun diary political àwọn ọ̀gá nìyẹn ẹ wá kún gbogbo ẹ wá ń bú ẹ wá ń kó wa pọ̀ tẹ́ bá tiẹ̀ kó wa pọ̀ pàpà tẹ́ bá sọ tẹnìkan owó ẹ̀kọ́ bá bọ̀tà fún yín ni tẹ́ bá sọ̀rọ̀ ẹnìkan inú òjò ni mo wà yìí o which one be money ignore Akadisky ogogogo which one be ignore ẹ bá kọ́ ọ́ pé ẹ máa ignore anybody bá ti bọ́tà fún anybody ẹ gbogbo yẹn bọ́tà fún onítọ̀hún ni ignore wẹ̀rẹ̀ wo lady best ẹ ṣe àwọn ẹ ti bá mi kọ́ Òṣàtọ́lá lady best ẹ má bínú ọmọ kékeré agitator lè mi ẹ mi ò iṣẹ́ mi ò ṣe títí
But I will never allow anybody láti tarnish image àwọn people tí wọ́n agitate. I will never fold my hand or close my mouth tí n bá rí anybody tó bá bú àwọn tó ń agitate àwọn agitators yìí, because mo appreciate iṣẹ́ tí wọ́n ń ṣe. Iṣẹ́ ńláńlá ni wọ́n ń ṣe. Look at me. Mo sọ̀rọ̀ pa Yorùbá nation. Ǹjẹ́ mo pé ní òjò ni mo wà? I'm in the rain, still talking about this thing. And one Akadisky will just come from nowhere and will be molesting these ladies, talking rubbish about them, telling them, abusing their mother, abusing their father, tell them you're going to expose them. Expose what? Expose them for what? Nigeria, let's make a person. Oh, if you ban me soon, if I don't like you, then I will let you go. I'll take another person. Yes. Baba Ekiti, yes. God bless you, Jerry. Baba Ekiti. Baba Ekiti, God bless you, but don't call our people here. These people those people in Nigeria, they are risking their life. I don't want Nigeria to want to pay on agitate one sorrow. They are risking their life because the Nigerian government is fine fire government. They are the Yoruba mujemujes. They can kill them. They can come to them anytime. Omoluka, thank you for raising Omoluka. They can come to them anytime. They are risking their life. We here in abroad, we are risking our daily job. So, you don't come out. Sometimes you're on the road, you are talking. Look at me, I'm in the rain talking. And one about Akadisky, something. I don't want to put you anything for now. I'm just still calling you Akadisky. But just stop it. Stop it. If you can't appreciate these ladies, if you can't appreciate these agitators, Baba, keep your mouth mute. Emma, wow. Someone be lieless. Emma, wow. Come on, be loud. Because we come out. Teba wa ma boju yaba ma tu fún yín. Mo ya tó ń jàwọn èèyàn mi lé ni. Èèyàn kan pè mí Ọlọ́run ti jẹ ran sí ó 2 months. Mo ní pé ṣé yín dùn ẹ lọ hospital ó ní eyín ò dùn. Eyín ò dùn kò sówó tó máa fi ra ẹran sínú ọbẹ̀. Wọ́n ní ẹja Titus 1500, ẹja ẹyọ kan 1500. Èló lọ confidence sówó ọbẹ̀. Ọkọ tó lọ síbi iṣẹ́ kò rówó oṣù gbà. Èyí tó pàtẹ́jà kò rọ́jà tà. I'm talking about the university. People they just tell everybody to arrest people. Nigeria is the most corrupted country in the world. Number 3, Nigeria is the most terrorized country in Africa. The number 3 terrorized country in the whole world. Ibola Jasi, Ibola Timo, Ibola Tibagawa. The most wretched country, and living with rich people. So you are expecting MC Olomo to give you money, right? You want MC Olomo to give you 100,000 naira. You want Baba Tinubu to give you 100,000. So you can come up and be abusing these people. So I'm a relent. Want to imbu me o, want to ashiri mi sita o. Mi fẹ́ sọ̀rọ̀ mọ́. Come on, fit oba. Àwa come on, tell pé a jí sọ̀rọ̀. Ẹ lọ bẹ̀rẹ̀ ashiri tèmi ká wá tú síta. I don't care. Wo. Ma fi mi ni ma ṣiri mi ma fi pa. Tell ka people yẹn kon relent, kon ma sọ̀rọ̀ ma bi. Kí ó lè bá pa gba àwọn èèyàn wa tán. I don't care people come ma sọ̀rọ̀ mọ́. Because I was watching that show this afternoon. Ó sọ̀rọ̀ bí ẹni pé I know ó ti fọ́ fún yín. Mo mọ̀ pé ó ti fọ́. Ó ti bóyá sọ̀rọ̀ mo ti pé this is not Dara, I know. I'm not a friend with Dara, and I don't want to be a friend with her. I don't want to know her. She will play her part agitating for Yoruba nation. I, Yorubawuyi, will play my part agitating for Yoruba nation. I don't want to be corner. I don't want to just Yoruba nation. I don't want to just Yoruba nation. That is what I am after. That's what I am after. But I will never. About Akadisky, I'm still calling you Akadisky for now. Akadisky, I will never fold my hands. I will never keep my mouth quiet. I will never stand like dummy watching you abusing, molesting these ladies. All these agitators. They are the best. They are the best. They are doing their best
to make sure our people get the freedom they needed. So ẹ̀yin tẹ́jẹ́ gbàlagbà ara tá à ń sọ pa ẹ̀yin àgbàgbà Yorùbá ara tá à ń sọ nípa yín ni ara tá à ń sọ pa yín ni Baba Adébánjọ ọmọ pé Baba Adébánjọ àti ẹ̀ ti mọ̀ mí because I always measure in say Baba Adébánjọ o wàá rò pé mi ni mo sọ lórúkọ lọ́jọ́ súná ni ojúmọ́ ni mo pa Baba Adébánjọ o ẹ mọ̀ bẹ́ẹ̀ mi mo sọ lórúkọ lọ́jọ́ súná ni yes mo máa bú Baba Adébánjọ òun àtàbá mi lẹ́gbẹ́ 93 mo máa bú dáadáa máa bú Baba Adébánjọ débi pé akọ̀dà tó pé ọmọ àlè lọmọdé yìí ó náà kó tó máa ṣe nínú fámìlì tó pé ọkọ̀dà máa ọmọ àlè ní ẹja ká gbọ́n tó fẹ́. You can imagine àwọn Afẹ́nifẹ́re àṣẹ ń bú wọn tó now Buhari fan rate postancy only because they were clamoring for restructuring. We are agitating for Yoruba nation, and Buhari came out and said people that want restructuring, they don't know what they are doing. There's no restructuring. People agitating for restructuring or clamoring for restructuring, they don't know what they are doing. It's a slap on our face. Bàbá wa ni wọ́n máa bú wọn nígbà kan mọ́ Fúlàní wa bú wọn fún wa. A máa bú wọn bàbá yìí because fẹ́ kí Fúlàní wa kọ́ máa mú bàbá àjọ Adébánjọ kọ́ ní wọ́n ti pa bàbá orí wọn náà hang síbẹ̀ yẹn o. Fẹ́ bẹ́ẹ̀ nígbà fún Fúlàní. It's better ká bá wọn wí fún ara wa. Oh, I believe pé ọkọ tó ọkọ àtìyàwó ń bára wọn jà nínú lẹ́sìn àwọn àgbà kọkùnrin kan náà yàwó ẹ̀ níta kò ní gbà. Fẹ́ kí wọ́n bá wọn fẹ́ kí àwọn Fúlàní bá wa pa wọn bàbá yìí. Ṣé bẹ́ẹ̀ bú làwọn bú wọn ṣàpá wọn ni. Fẹ́ kí àwọn Fúlàní bá wa pa wọn bàbá yìí. They will still come back. We want them. We need them. Ajantiele, we need them. After this Yoruba nation, we will still go to them, ask them for advices. Advice. We will still go to them, ask them, Baba, in 1940, kini kote ishe, báwo lẹ ṣe ṣe, ibo ni ká gbé gbà. They will still be the Afobajers. Even though we will not allow them, láti máa impose èèyàn lé wa lórí. But they will still, we will still go to them, ask them for advice. Only for that one advice kan o, a máa mú ìtọ́ba tó máa pé ó bá àsìkò táwa wáyé, ó bá lọ. Èmi ní sí máa sọ fún àwọn ọmọ mi tó pé máa pé màmá mi ayé Ndoji ọ̀rọ̀ tẹ́ ń sọ ayé Ndoji ni. They will use their own experience for now. We still need this, Baba. So why ta ni bú wọn? A máa bú Ọbásanjọ́ àṣẹ ní bú kí ló tó ààrẹ mú kí ló tà ní bú ẹ. Ṣé Ọbásanjọ́ lè bọ́ sàkó kó ní ká máa bú un? Jọ́dá tí ń bọ́ Ọbásanjọ́ ṣó bọ́tà bọ́ síta pé ẹ̀yin ọmọ yìí ẹ máa bú mi mọ́ o kò lè bọ́ síta kó sọ́mọ̀ pa máa bú un. Ààrẹ Gani Adams tẹ́ ń sọ pé alábòsí ni yín Akadisky túlétúlé ni yín dalérú ni yín Gani Adams tí à ń bú yìí nísìnyí báyọ̀ ọ̀nà kankan fò wá ni ṣé à ní bú ni ẹ fẹ́ ká bú kó lè ní dára ṣe kíní kan fún kó òun àti Sunday Igboho kan máa jà wọn ò ní jà. Gani Adams máa jáde fún rally July 3rd after the rally èmi ò bá wù máa tún bú Gani Adams ṣe fẹ́ gbọ́ máa tún bú wàláì máa tún bú Gani Adams because why? Because we want the best for them. Ọmọ tí yàn bá nífẹ̀ẹ́ ló máa ń bá wí o Akadisky ọmọ tí yàn bá nífẹ̀ẹ́ ló máa ń bá wí. Bàbá gidi rẹ̀ lọ́mọ máa ń correct pé bàbá mi tó yẹ kẹ́ ẹ ṣe ni. Tó máa jẹ́ bàbá ológogoro tó jẹ́ bàbá ọlọ́tí bàbá oní drug àwọn tí máa pa wọ́n sí àníta sí wọn mọ́. Àwọn bàbá tá à ń bú yìí tó pa wọ́n ṣe máa wúlò fún wa àṣẹ ń bú wọn. Tó yẹ pé àwọn bàbá tẹ́ pé wọ́n ti forí gbálẹ̀ wọ́n ti mu drug tó yẹ pé wọ́n ń tọ̀ sára kiri àdúgbò wọ́n gbà ayé wọn bí àfàlẹ́ náà fi ń wà ṣé bí wọ́n máa bú wọn ni ní bú wọn bẹ̀tẹ̀ àmọ̀ tó pa mọ̀ pé wọ́n wà reasonable wọ́n jẹ́ bàtà sì nífẹ̀ẹ́ sí òní bíbú tá à ń bú wọn yìí a máa bú wọn o a máa bú wọn. So èmi Yorubawuyi mo sọ iná mo sọ mo dúró ná Akadisky mo ń dúró dé yìí tẹ́ bá ti sọ àṣírí tẹ́ni mo lógo tán tẹ́sọ ti Dara talk show tán tẹ́sọ ti àwọn tó kù náà tán ẹ wá sọ tèmi Yorubawuyi náà aláì ní dúró jẹ tí wọ́n tó fún pé ẹ̀ ní jẹ tán wàláì mo pọ́n ilé ni wàláì ní dúró tọ́ ọ̀bọ̀dé kò tó máa jẹ ẹ̀yin tèmi kẹ́ni bí akẹ́ni nice night jàre ó dàbọ̀ jàre ṣé gan.